lórí iléeṣẹ́ rédíò Fresh FM tó jẹ́ ti ayéfẹ́lẹ́ tó jóná ìlú Ìbàdàn. Agbẹnusọ fún iléeṣẹ́ ọ̀hún ó ti sọ̀rọ̀ o. Agbẹnusọ fún iléeṣẹ́ rédíò Fresh FM àtàwọn iléeṣẹ́ yòókù tó jẹ́ ti Yínká Ayéfẹ́lẹ́, ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọ̀hún ó ti sọ̀rọ̀ o, ìyẹn Samson Akindele. Ó ti ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé. Nígbà tí agbẹnusọ yìí Samson Akindele nígbà tó ń sọ̀rọ̀ nífi àtẹ̀jáde kan èyí tó fi léde ló ti sọ pé iná ọmọ rárá ló ṣe bẹ́ẹ̀ tó sọ ní iléeṣẹ́ rédíò Ayéfẹ́lẹ́ tó wà lágbègbè Challenge nílùú Ìbàdàn. Ó ní nǹkan bíi aago 7:30 alẹ́ náà ni iná ọ̀hún ló bẹ̀rẹ̀ tó ń jó rárá. Ó ní gbogbo àwọn òṣìṣẹ́ níléeṣẹ́ rédíò yìí ni wọ́n dààmú tí wọ́n sì ń sáré kàbàkàbà tí wọ́n ń sá kíjokíjo pé báwo ni wọ́n ṣe rí iná ọ̀hún, báwo ni wọ́n ṣe rí pa. Ó ní kété tí iná ọ̀hún sọ, ọ̀pọ̀lọpọ̀ dúkìá ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ó ní lára àwọn ibi tí ìjàmbá náà ti ṣọṣẹ́ níléeṣẹ́ Fresh FM tó jẹ́ ti Yínká Ayéfẹ́lẹ́, òun náà ni ilé ẹ̀ka ibi tí wọ́n ti ń gbé orin jáde lè jọjẹ́ ti akọrin ẹ̀mí òní Yínká Ayéfẹ́lẹ́. Ó ní bẹ́ẹ̀ ni ó jóná. Ó ní ọ̀pọ̀ àwọn dìpámẹ́ǹtì míì ni wọ́n sì bẹ́ẹ̀ tí wọ́n tún jóná tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ, bó tilẹ̀ jẹ́ pé àwọn dúpẹ́ pé ẹ̀mí kankan kò lọ níbi ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n ọ̀pọ̀ dúkìá ló bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Ni ó wá tẹ̀síwájú, ó ní àwọn dúpẹ́ fáwọn ẹlẹ́yinjú àánú tí wọ́n ń gbé agbègbè Challenge nílùú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ibi tí Fresh FM Ayéfẹ́lẹ́ ibi tó wà. Òun dúpẹ́ lọ́wọ́ wọn o fún ipa takuntakun tí wọ́n kó láti rí i pé wọ́n rí iná ọ̀hún ó di pípa. Pàápàá jùlọ àwọn gbóríyìn fún àjọ panápaná nílùú Ìbàdàn fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe, tí wọ́n sì ta gìrì láti rí i pé wọ́n tètè pa iná ọ̀hún kó má bàa tún ràn mọ́ àwọn ibòmíì. Nítorí tó jí ọ̀gẹ̀dẹ̀ lóko Taofeek ó ti dèrò ẹ̀wọ̀n ọdún 2 ládájọ́ rán nípínlẹ̀ Ọ̀ṣun. Géńdékùnrin kan torúkọ rẹ̀ ń jẹ́ Ọláníyan Taofeek tó jẹ́ ẹni ọdún 29 29 years ni adájọ́ ti sọ sẹ́wọ̀n báyìí o, tí wọ́n ní kó lọ ṣe ẹ̀wọ̀n ọdún 2 pẹ̀lú iṣẹ́ àṣekára látàrí pé wọ́n lọ sí oko lóko. Ó ṣe bẹ́ẹ̀ ó jí àwọn èrè oko bíi ọ̀gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan ni wọ́n tún ní ọba ẹ̀rọ asalami CCTV camera wọn ló ṣe bẹ́ẹ̀ ó tún bàjẹ́. Fún ìdí eléyìí wọ́n ló jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn, tí wọ́n sì ní kó lè fi aṣọ péńpé roko ọba fún ọdún 2 gbáko. Ẹni tó jẹ́ òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun Oyèdélé Akíntayọ̀, òun lọ́wọ́ ọkùnrin afurasí yìí Taofeek ọ̀daràn yìí, òun lọ́wọ́ lọ sí iwájú ilé ẹjọ́ májísírèètì kan tó wà ní Ìlà Ọ̀ràngún nípínlẹ̀ Ọ̀ṣun, tó sì ka gbogbo àwọn ẹ̀sùn tó ṣe ó kà síwájú adájọ́. Nígbà tí ó ń sọ̀rọ̀, ó ní Taofeek lọ sí oko ọ̀gbẹ́ni kan lórúkọ rẹ̀ ń jẹ́ Omidoyin Clement. Nígbà tó dé oko ẹni yìí, oko ọ̀hún ló wà ní ìsàlẹ̀ Ọ̀ṣun. Ó ní ṣe ni ó lọ lè jí ọ̀gẹ̀dẹ̀, ó jí kòkó, wánọ́ọ̀tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó yẹ tó ṣe bẹ́ẹ̀ tó tún lè ba ẹ̀rọ asalami CCTV camera, ó ṣe bẹ́ẹ̀ ó tún bàjẹ́. Fún ìdí eléyìí kí adájọ́ kó dá ẹjọ́ tọ́tọ́ fún un ní gbogbo àwọn tó bàjẹ́ yìí. Ó ń lọ bí ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó. Fún ìdí eléyìí kí adájọ́ kó bá àwọn ọ̀ràn ní ẹ̀wọ̀n kó lọ fi aṣọ péńpé roko ọba kó lè kọ́ àwọn yòókù lọ́gbọ́n. Nígbà tí ẹni tó jẹ́ onídàájọ́ tó ṣe bẹ́ẹ̀ tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, ó ní kí pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí máa jẹ́ mi nìṣó lẹ́yìn tí wọ́n ti kó síwájú òun. Onídàájọ́ Ayẹni ó ní kí Taofeek kó lọ fi ẹ̀wọ̀n ọdún 2 jura pẹ̀lú iṣẹ́ àṣekára látàrí pé gbogbo àwọn ẹ̀sùn tán fi kàn yìí òun wò finifini tó sì tako ìwé òfin ilé wa. Ó jẹ́ pé bí àwọn bá hu irú wà báyìí ó ti ní ìjìyà rẹ̀ nínú ìwé òfin. Fún ìdí eléyìí kó lọ fi aṣọ péńpé roko ọba fún ọdún 2 gbáko.
ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ Àtúntàrẹ online tv ojú tẹ́ fi ń wò wá kò ní di ohun tẹ́ mọ̀ náwó sí o.